Ẹ káàbọ̀ padà sórí ètò yín ètò wa lónìí a máa sọ̀rọ̀ nípa fíìmù Ìjì. Ǹjẹ́ ẹ rò pé ìjì ayé kò ní padà jà àwọn eléyìí báyìí? Lónìí tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ̀ ń wo fídíò wa nìyí, ẹ jọ̀wọ́ ẹ tẹ subscribe button láti máa rí púpọ̀ lára àwọn fídíò wa wò. Ojú tí ẹ fi ń wò wá kò ní fọ́, etí tí ẹ fi ń gbọ́ wa kò ní di láṣẹ Èdùmàrè. Ọpẹ́ Ọmọ Àjíbóyè lórúkọ tèmi, ẹ kú dédé wò yìí níbikíbi tó bá ti ń wò wá nílé lóko lẹ́yìn odi. Lónìí a máa sọ̀rọ̀ nípa fíìmù Ìjì. Mo lérò pé púpọ̀ lára yín ti wo fíìmù náà. Fún àwọn tí ò bá tí wò ó, ẹ gbìyànjú láti lọ wo fíìmù Ìjì. Lónìí a máa sọ̀rọ̀ nípa tani òṣèré àti wípé kí ni ẹ nífẹ̀ẹ́ sí jù nínú fíìmù Ìjì àti wípé kí ni ẹ rò pé ó tún máa padà ṣẹlẹ̀ ní apá kejì fíìmù Ìjì. Nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yìí òun la fẹ́ jẹ́ kí ẹ dáhùn fún wa nínú comment section. Tani òṣèré tí ẹ nífẹ̀ẹ́ sí jù lọ nínú fíìmù náà? Kí ni ẹ rò pé ó máa padà ṣẹlẹ̀ nínú fíìmù Ìjì àti wípé kí ni ẹ nífẹ̀ẹ́ sí jù nínú fíìmù Ìjì? Ìbéèrè mẹ́tẹ̀ẹ̀ta yìí òun la fẹ́ kí ẹ dáhùn fún wa nínú comment section. Lónìí a kò ní rí jù báyìí lọ. Ire lójú wa máa rí, ó tún dọjọ́ mi ọjọ́ rẹ̀, ó dìgbà.